Iya Alagbo, Iya Alagbo, Iya Alagbo. Ẹ̀gbọ́n náà, ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rìn. Iya Alagbo, ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ bí. Ṣé lóòótọ́ ni òbò yín rùn? Because boyfriend yín àbí ká pè ní man friend yín ni Adabasioni. Òun ló sọ pé òbò yẹn rùn tó yẹ pé òun tún ṣí lábàrà. Ṣé bẹ́ẹ̀ ń ta àgbo ni? Ṣé ẹ̀ ní àgbo tó fi ń fọ òbò ni? Wọ́n ní ẹ̀yìn lógì lóbò. Oríkì yẹn ó bang. Alógì lóbò. Wọ́n tó bá fòdìdí tẹ̀tùmọ̀ sọ́ọ̀fọ̀ ògì òbò yín kò lè mọ́. But ẹ̀ ń tàgbo náà, ẹ ní àfàtẹ́ o, staphylococcus ní o, ẹ ní oríṣiríṣi àgbo. Ṣé ẹ̀ lágbo tán fi ń fọ òbò ni tó fi máa mọ́? Àwa kọ́ la sọ̀rọ̀ torí gbà yẹn lẹ máa bẹ̀rẹ̀ sí sunkún tẹ máa pè wá ní gist lover. Ẹ jọ̀ọ́, boyfriend yín Adabasioni ló sọ pé òun ṣí àbàrà, òun ṣí òbò yín lábàrà. Ó ní òbò tó ń rùn. Ẹ tẹ́ lè rí mọ̀gìdì bẹ́ẹ̀ yẹn gan kẹ́ má máa rùn, kẹ́ má máa gbá. Lóòótọ́ ni èmi wá sọ pé ṣé kò sí àgbo tó máa ń fọ òbò mọ́ ni? Ẹ wá ẹ jẹ́ nǹkan yín educational show lélẹ́yìí. Àtẹ̀yìn náà tí òbò yín rù tó ń run ẹja tó ti kú, ẹja tó ti bàjẹ́, tó ti oh God. Okay, number 1. Ẹ bá mi wú warm water. Mi ò sọ pé omi gbígbóná o, omi tó warm. Ẹ fi ọsàn wẹ́rẹ́ sí, lime or lemon. Ẹ fún sí, ẹ yọ sí ìdí ẹ̀kúrò. Ẹ wá fi ẹ jókòó àbí kẹ́ bẹ̀rẹ̀, kì í ṣe pé kẹ́ nọ̀ró. Ẹ bẹ̀rẹ̀ kẹ́ bomi yẹn, kẹ́ fi rin, kẹ́ bomi rin. Number 1 nìyẹn. Number 2, ẹ gbóbò lọ sí pharmacy. Iya Alagbo, ẹ gbóbò lọ sí pharmacy. Èmi sọ pé kẹ́ kọ́kọ́ fi omi ọsàn wẹ́rẹ́ kẹ́ fi kọ́kọ́ fi ṣànú kó òórùn má bàa pa wọ́n pharmacy. Èwo ni kéèyàn máa rìn kó máa gbá náwó ògì? Kí ló dé? Gbówó ní kò sógì mọ̀ ń gbòòrò ń sì bá òbó yín ní gbogbo ògì wà. Ẹ gbóbò lọ sí pharmacy. Ẹ jẹ́ kó bá yín treat ẹ̀ láti inú síta. Ẹ lọ sí pharmacy, ẹ sọ pé wọ́n fún yín lóògùn. Ẹ má bo ẹnu. Téèyàn bá dákẹ́ tara ẹ máa bá dákẹ́ ni ò níbi tá a dé yìí. Ẹ má bo ẹnu. Ẹ gbóbò lọ sí pharmacy. Ẹ sọ pé dókítà o, òbò mi ń ṣe ògì ni o, ó ń rùn bí omi ògì ni o. Ṣé mo àwọn cassava, process of cassava tómi yá ti wá gbẹ̀ kan, á wá dàbí starch. Oh God, Ọlọ́run ọba o. Ó ń ṣògì ni o. Mi ò gbọ́ yẹn rí láyé mi. Ó máa wo bí ọṣẹ ní báyìí o. Ẹ gbé lọ sọ́dọ̀ dókítà. Ẹ jọ̀ọ́ ẹ wọ pátá tuntun kẹ́dẹ̀ ti fi omi kíní yẹn fọ̀ torí tí dókítà bá fẹ́ lọ bọ́ pátá òun fẹ́ yẹ̀ wò. Tóòrùn bá lọ fẹ́ ságbárí dókítà ó lè gbàbẹ̀ sọdá o. Ṣé ti understand? Ó ti di murder case nìyẹn o. So ìyá ológì ló Iya Alagbo, ẹ má bínú. Iya Alagbo ni mo fẹ́ sọ. Ẹ jọ̀ọ́ ẹ lọ sọ́dọ̀ dókítà. Ẹ sọ pé nǹkan ń ṣe yín lójú abẹ́. Látọ̀dọ̀ tẹ́ ti bímọ, gbogbo bẹ̀ ò ṣe é rí. Gbogbo bẹ̀ ń rùn bí ògì ni. Wọ́n bá yín fún yín ní nǹkan tẹ́ máa lò. Wọ́n á dẹ̀ fún yín. Tó yẹ kó máa tabẹ́rẹ́ bojú òbò nǹkan nìkan tabẹ́rẹ́ bọ̀. So that at least wọ́n á pa kinní yẹn láti inú síta. Wọ́n á pa á láti inú síta. Ó lè jẹ́ pé eku kan ló sáwọbẹ̀ tó lọ kú síbẹ̀. Tán tètè rí. Ó possible, kí lẹ̀ ń sọ yìí? Ibi tẹ́ ti ṣí tán lẹ̀, tẹ́ ṣóbò lẹ̀, eku ti lè rìn wọ́bẹ̀. Ó ní máa jáwọn asín yẹn ni o. Àbíṣe gbé factory síbẹ̀ nítorí olórí yín ń sìn báyìí. Every time ló máa ń kígbe pé ara yín náà ti ṣe factory ògì. Òbó yín ní factory ògì wà. Ẹ̀yin lẹ ń produce ògì fún gbogbo àwọn èèyàn tó ń mọ̀gì ládùúgbò. Ọlọ́run ọba gan mọ̀ pé mi ò tẹ̀lé mọ̀gì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ara yín ní factory wà. Ó lè jẹ́ pé asín kan ló sáwọbẹ̀ tó lọ kú síbẹ̀ ń sìn báyìí. Tẹ́ fi wọ́n á rùn burúkú. Ẹ̀yin ò lè fọ ẹgbẹ́ lọ. Ẹ wò bó ṣe máa ga ìdí yín sọ́dọ̀ dókítà ni. Kíní kan dàbí scissors báyìí. Scissors náà ń pè. Oògùn báyìí ó ṣẹnu ṣomṣom. Tó bá kì í bọ̀ gbogbo broken bottle, gbogbo àwọn àkísà tó wà ń bẹ, eku tó ti kú, skeleton aláǹtakò,
bó skeleton yẹn ọmọ onílé gbogbo ẹ̀ pátápátá náà máa wọ́ jáde tó máa bá yín clean ẹ̀ up. ṣe máa ń lọ sí àwọn ibi tó máa ń ṣe bikini wax yẹn gbé òbò lọ síbẹ̀ tẹ́ bá ti kọ́kọ́ lò lọ́dọ̀ dókítà ní o tẹ́tí lògùn lọ́dọ̀ wọ́n á bá yín ṣàn wọ́n á bá yín túṣe ẹ má kó orun há òbò ẹ jẹ́ kó bò let the òbò breathe let the factory breathe mi ìfẹ́ porúkọ ẹ ní ẹ jẹ́ kó breathe ẹ má máa lo pátá àwọn pátá ṣe máa ń change pátá yín every 3 months ìyá oní factory ògì ṣe máa ń change pátá yín àbí pátá àwọn ìyá àgbà yẹn ni hand me down from your great grandmother lẹ ṣì ń lò ẹ jẹ́ àwọn pátá yẹn tẹ́ máa fi hypo fọ yín ẹ yọ gbogbo hypo fò kúrò kò dáa fún pátá ó máa ń ba pH òbò jẹ́ ni o ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ Ìyá Alagbo so ẹ lọ sọ́dọ̀ dókítà wọ́n á fún yín lógún tẹ́ máa lò ẹ gbé lọ sọ́dọ̀ àwọn tó máa ń ṣe spa yẹn ó ní àwọn ọṣẹ kan feminine wash ló máa ń pè tẹ́ máa fi fọ ojú bẹ̀ tó máa òórùn tó máa jáde wọn ò ní máa sọ pé ẹ lógì lòbó wọn ò ní máa pè yín ní ìyá ológì lòbó wọ́n ti porúkọ yín dà báyìí láti Ìyá Alagbo sí ìyá ológì lòbó can you imagine ní 2025 ẹ lọ síbẹ̀ wọ́n á fún yín láwọn feminine wash ẹ má rojú owó kò lè wọ́n náà wọ́n á fún yín ní mi ò mọ ibi tẹ́ ẹ wà bóyá currency exchange ṣé ti understand ẹ lè reach out sí wa à fún yín lówó tẹ́ máa fi ra nǹkan tó fi ń fojú ara so àbí president general tẹ́ ní lọ́dọ̀ yín yẹn tó jẹ́ pé òun ni gbogbo ayé gbọ́dọ̀ máa respect àwọn yẹn lówó àwọn yẹn ganu ayé ó yẹ kán lè fún yín so wọ́n máa fún yín ẹ má fi ọṣẹ yẹn tún fọjú o ojú yín máa rún ògì ní o òbò lẹ máa fọṣẹ yẹn fọ ẹ dẹ̀ tọ́jú òbò yẹn dáadáa kẹ́ wá jẹ́ kó breathe tẹ́ bá ti fẹ́ sùn lálẹ́ pátá tẹ́ ti wọ̀ látàárọ̀ ẹ má wọ̀ ọ̀sùn o torí Ọlọ́run ọba o I can't believe I'm the one saying all these things this is so disgusting tẹ́ bá ti tọ̀ ẹ bomi rin Ìyá Alagbo tẹ́ bá ti tọ̀ mò ń sọ fún yín sí téèyàn mi bá jáde tó bá tún pè yín lórókè má bójú yín jẹ́ ni o tẹ́ bá ti lè tọ̀ tán any minute any second ẹ máa fi omi rin àfi tó bá yẹ pé ẹ máa ní tẹ́ bá sí ilé tẹ̀dẹ̀ ní àwọn family wash ẹ̀ tó wọ́n dẹ̀ ní water gun yẹn ẹ lè bomi ẹ lè fi wipe ẹ má lo tissue wet wipe tó bò wà gbogbo kìíní yẹn ló yẹ kẹ́ ẹ ní sínú báàgì tẹ́ máa fi clean yẹn wọ́n dẹ̀ máa clean láti iwájú sẹ́yìn ni wọ́n kì í fà látẹ̀yìn síwájú gbogbo eléyìí ó yẹ kẹ́ ti mọ̀ náà láti iwájú sẹ́yìn ni ẹ máa kọ́kọ́ ṣan wájú kẹ́ tó ṣan ẹ̀yìn kẹ́ dẹ̀ fọwọ́ yín dáadáa ìológì lòbó ọṣẹ yẹn ẹ jọ̀ọ́ ẹ tọ́jú ẹ̀ dáadáa tẹ́ bá ti lè ṣiṣẹ́ látàárọ̀ sometimes wà ẹ ti máa mọ̀ pé ibẹ̀ yẹn ó ti máa gbẹ̀ kan ó máa hóye ni ẹ lọ bomi sí kẹ́ bọ́ pátá òṣì yẹn kúrò ní tí bẹ́ẹ̀ bá ti ń gbóná tó ti ń gbóná jù àbó ti ń já yín jẹ bákan ẹ lọ ra lọ ṣàn kẹ́ bọ́ pátá wèrè tẹ́ bá wọ̀ sí kẹ́ má wọ̀ pátá tẹ́ bá ti fẹ́ sùn ẹ má gbé pátá lọ sórí bẹ́ẹ̀dì o èmi ń sọ fún yín sí kọ́ má tó wá bojú yín jẹ́ ni o pátá tẹ́ ti wọ̀ látàárọ̀ kò gbọ́dọ̀ bá yín sùn lálẹ́ o torí Ọlọ́run o Jésù Kristi àtàwọn angẹ́lì gan bá dé lóru gan tó sọ pé wọ́n fẹ́ wá ṣe yín láàánú wọ́n ń gbé blessing bọ̀ tó wá lọ gbóòórùn irú ògì burúkú yẹn wọ́n máa gbé blessing padà ni obìnrin gbọ́dọ̀ wẹ̀ lálẹ́ kó tó sùn wá smell nice ẹ lo ọṣẹ gidi ṣé mi ò rò pé ẹ bóra náà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ lo ọṣẹ gidi kẹ́ fi fọ ara yín kẹ́ wọ́ọ̀ṣì wéètì yín téèyàn bá ti ní ọ̀rá tó ń dì fún ọ̀rá ti fẹ́ẹ̀ di gbogbo ìfun yín Ìyá Alagbo ọ̀rá yẹn ti pọ̀ ju ìyẹn gan ò tó kó máa gbá ni tó nǹkan kan lè máa ṣòbò yín báyìí kó jẹ́ pé ọ̀rá ẹ wọ́ọ̀ṣì wéètì ń ṣe bẹ́ẹ̀ ń tàgbò ṣe ẹ̀ ní slimming inú àgbo yín ò kì í slim èèyàn dáhùn ni ṣe bẹ́ẹ̀ ń tàgbò torí Ọlọ́run ó yẹ kẹ́ ẹ lágbo tẹ́ máa lò tó máa jẹ́ pé gbogbo ọ̀rọ̀ òfò tó ti di yín lọ́nà fún yẹn gbogbo ẹ̀ máa yọ jáde ọ̀rọ̀ agan máa ń rùn náà ni àwọn tó máa ń ṣe ìdí ńlá yẹn ẹ̀rí wọ́n máa sọ pé wọ́n máa ń gbá ni ọ̀rọ̀ òfò náà máa ń jẹ́ kí wọ́n máa rùn náà ni ẹ jọ́ọ̀gì díẹ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ́ nǹkan tẹ́ ń jẹ tẹ́ bá máa bóúnjẹ kì í ṣe pé tẹ́ bá mọ oúnjẹ bíi mountain bíi eléyìí díẹ̀díẹ̀ ẹ má jẹ oúnjẹ after 6 o'clock gbogbo nǹkan tó ń kọ́ torí Ọlọ́run amen ẹ wọ́ọ̀chì wéètì yín bẹ́ẹ̀ ṣe rí yẹn mélòó gan ni Lizzy gbà lọ́wọ́ yín tẹ́rí mọ́gìdì bẹ́yẹn Auto mo sọ pé ó sanra ṣé ẹ̀yin àti Auto ó dàbẹ̀ sanra ju Auto Bọ́lá lọ o
To be frank, ẹ̀yin lẹ sọ́ra jù lórí Facebook o no speaker o. To be frank and honest, ẹ̀yin náà ẹ try ẹ wò Iyewe is close to 70. Wọ́n dẹ̀ yọ bí mẹ́ta lára Iyewe lára yín. Kí ni èjì yín ọmọ kékeré gan ni yẹn ẹ̀ tí bẹ̀rẹ̀ sí ń jayé lẹ́tí tó bí mọ̀gìdì bẹ́yẹn. Báwo l'Adabasioni gan báwo ló ṣe fọ́ lé yín lórí? Ṣé ẹ̀yin lẹ ráìdì ẹ̀ ni àbóhùn ló ráìdì ni? Because I want to know. Ṣójó kò sí yín lẹ́yìn ni? Because I honestly want to know. Ewu bẹ́ẹ̀ ṣe rí mọ̀gìdì. Tẹ́ bá wólu bẹ́ẹ̀dì báyìí gbogbo bẹ́ẹ̀dì yẹn máa wó ni. Ẹ watch weight yín, ẹ mọ nǹkan tẹ́ ń jẹ. Èèyàn gbọ́dọ̀ control ẹnu ẹ̀ ní obìnrin lápẹ́ra wa. Mo sọ pé kò starve ara ẹ̀ but at the same time ẹ jẹ veggies, ẹ jẹ fruits. Kì í ṣe gbogbo ẹ̀ swallow. Ẹ máa mọ bàbá yìí níbi pé ẹ gbọ́jọ́ ọkú. Ó ga o. Ẹ̀yin èèyàn, ẹ ṣáà bá mi advice mọ́ mi. Èmi ò drag wọn. Èmi kàn sọ fún wọn pé kẹ́lòmíì má bàa jáde. Ó má tó wá bójú yín jẹ́. These are things you have to take care. Torí boyfriend yín báyìí kò jẹ́ ká sinmi. Anywhere tó wá ti ṣí lórí Facebook. Ológì lóbò ni. Ká sọ pé kí ló wá ṣẹlẹ̀ gangan náà. Ẹ̀yin àti boyfriend yín ẹ lọ jíra yín dó. Àwa là ń suffer ẹ̀ sí báyìí. Nǹkan tó yẹ ká gbọ́ là ń gbọ́ yìí. Ẹ̀yin náà ẹ tójú òbò yín kọ́ máa gbé ẹ̀sìn yín wá sórí social media. Ó tún sọ pé òun tún ń kúùkù nǹkan. Ẹ jọ kí ni Adabasioni tún ń kúùkù pẹ̀lú eléyìí tó tẹ̀ ti kúùkù sílẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ tọ́jú òbò yín because we don't want story for the gods online. Ṣé ti gbọ́ mi ń sìn? So kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi pass message sí ìyá ológì lóbò. More grease to her effort to her elbow. Ẹ má kọ cream sójú òbò kẹ́ máa sọ pé ẹ fẹ́ bleach ẹ̀. Òbò kì í ṣe ṣáàkì o. A tún gíràn sí ni. Ìyá Alagbo ṣe rí bẹ́ẹ̀ ṣe gíràn. Ojú òbò yín ojú abẹ́ yín Ọlọ́run. Why did I even think about that? For the love of God, mi ò ní lè jẹun báyìí. Ẹ jẹ́ máa lọ, kò jẹ́ bó ṣe jẹ́.